ní ìtẹ̀síwájú pẹ̀lú tí à ń kà lọ fúnra wa nínú ìwé Garment of Compassion tí àwọn barrister wa tán kọ́kọ́ náà kó bá ṣàlùmí dára fún à ń gẹ́gẹ́ bá a ṣe sọ láti ilẹ̀ tẹ́lẹ̀ pé a fẹ́ ka ìwé yìí láti ewé kínní sí tóbi dé ewé tá a fi parí rẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda lọ́dọ̀ Ọlọ́run. So a ti wá ka review Sheikh Wa'il Ibrahim táyé a sọ pé ọ̀kan náà àfa àgbà ní ìlú Australia ni wọn. So ohun tí wọ́n sọ nípa ìwé yìí a ti ka review títí àwọn bàbá wa Professor Abdulwahab wọn Jamiu Eleshi a ti ka táwọn náà sọ nípa rẹ̀. Bẹ́ẹ̀ náà ni a ka review Dr. Abdullahi Solih Shola. So abẹ́lọ́wọ̀n balẹ̀ kí a kò ṣe àgbà fún gbogbo wọn. Ní tó kù tí a fẹ́ yanjú nínú ọ̀rọ̀ àbí nínú tí ó wà nínú ìwé òun náà ni preface èyí tí àwọn barrister wa tí wọ́n kọ. Ní tó ń pè ní preface nínú ìwé òun náà ni ká pè ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìtẹ̀síwájú tó yẹ pé ẹni tó ní ìwé gangan tó kọ tó fi ṣàlàyé pé ìwé yìí ò kí ni ń bẹ nínú rẹ̀, àwọn ojú ìwé mélòó ló pín sí, chapters mélòó ló pín sí, kí ni chapter kọ̀ọ̀kan kí ni tó discuss àbí segment mélòó ni ìwé yìí pín sí, kí ni segment kọ̀ọ̀kan kí ni tó discuss. So gẹ́gẹ́ bá a ṣe ń sọ lọ́bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní tó fà táwọn barrister tí wọ́n fi kọ̀wé yìí òun náà ni wípé wọ́n rí pé àlàfo kan ń bẹ láàárín ọkọ àti ìyàwó tí wọ́n bá fẹ́ra wọn. Ọkùnrin tó lọ níyàwó, obìnrin tó lọ lọ́kọ gẹ́gẹ́ bí mùsùlùmí tọ́lọ́run bá àlékè ọlá sì pa wá láṣẹ pé kí ká para mọ́ títí tá a fi lọ́kọ ńlé àbí tá a fi níyàwó ńlé. Àwọn kankan wà tó yẹ pé a ní tí mọ̀ nípa ara wa bára wa ṣe ń ṣiṣẹ́. Sọ̀pọ̀lọpọ̀ èèyàn àwọn kan yìí kí wá sí pé kì í ṣe ní téèyàn ò lè kọ́kọ́ ní téèyàn lè kọ́ ni. Àmọ́ ẹlòmíì tí ò bá ti rójútu rẹ̀ yóò kàn wò pé ó dàgbé ìyàwó yìí yóò dà sí rọf. Àárín èmi àti òfẹ́ ṣe yóò dà sí rọf. Kálukú wa máa bá ọ̀nà ara wọn lọ, ọkọ máa lọ́ tiẹ̀, ìyàwó máa lọ́ tiẹ̀. Obìnrin náà lè rò pé ọkọ mi ìgbádùn rẹ̀ dáadáa nípa ọ̀rọ̀ ìbálòpọ̀ bóyá kó má bá tiẹ̀ lọ. Bẹ́ẹ̀ sì ni lọ́pọ̀lọpọ̀ ìgbà fún ẹni tó bá jọ wípé ó kóra rẹ̀ dúró tí ò ṣe nǹkan ìbàjẹ́ síwájú kó tó ṣe ìgbéyàwó, àwọn àlámọ̀rí tó ṣe ṣèkìní tó ṣe yanjú tó ṣe túnṣe ni nígbà téèyàn bá kọ́ ìmọ̀ tó yẹ kéèyàn kọ́ nípa pé báwo ni àárín lọ́kọ láya báwo lèèyàn ṣe máa ń ṣe. Àbí téèyàn tọ̀ àwọn tó mọ̀ ń pa rẹ̀ téèyàn tọ̀ wọ́n lọ. So pàápàá jùlọ nípa ọ̀rọ̀ pé àsúnmọ́ra ẹni láàrin lọ́kọ àti ní ìyàwó. So lára tọ́lọ́run bá lékè ọlá torí rẹ̀ gbé ìgbéyàwó kalẹ̀ òun náà ni wípé kí ọkọ kó máa rí ìyàwó rẹ̀ gẹ́gẹ́ bí aṣọ ìbora. Bẹ́ẹ̀ náà ni kí ìyàwó náà kóhun náà máa rí ọkọ rẹ̀ gẹ́gẹ́ bí aṣọ ìbora. Gẹ́gẹ́ bọ́lọ́run bá lékè ọlá ṣe sọ wípé hunna libasun lakum wa antum libasun lahun. Àwọn ọkọ wa aṣọ ìbora ni wọ́n jẹ́ fún wa, a máa yí wọn lura gẹ́gẹ́ bọ́lọ́run ṣe pa wá láṣẹ. Bẹ́ẹ̀ náà làwọn ìyàwó wa náà aṣọ ìbora náà ni wọ́n jẹ́ fún àwa náà. Ta lòtútù wa mú tí wàá máa ságun dúvé tó yẹ kó fi bora, kò sóńtọ̀ wọn. Ní téèyàn kan wá lẹ́ẹ̀nì ni wípé báwo lèyìn ó ṣe gbé pọ̀ pẹ̀lú ọkọ yìí lọ́nà tọ́lọ́run bá fẹ́. Àwọn nǹkan tájọ máa ṣe papọ̀ báwo la ṣe máa ṣe lọ́nà tí Ànábì sallallahu alaihi wasallam tó gbà kọ́ wa. So bí ọkọ ó ṣe máa rò wípé ìyàwó òun àbí bí ìyàwó ṣe máa gbáradì ẹni tó fẹ́ lọ lé ọkọ pé òun gbọ́dọ̀ dáná fọ́kọ òun kóun ṣe oríṣiríṣi oúnjẹ fún tóun bá ṣe white rice òun ó dín stew sí, tóun bá ṣe white rice nígbà míì òun fi sauce sí, tóun bá ṣe jollof rice báyìí lòun ṣe tóun bá ṣe oríṣiríṣi oúnjẹ. Bóbìnrin bó ṣe ń kọ́ nípa oúnjẹ tí ó tún sọ pé ẹni yìí ó dáa nínú kitchen. Tọ́lá àtọkọ bá láìkì ṣàwámà yóò tún ṣe fún un. Bẹ́ẹ̀ ni ìrìnàṣẹ́ kí mẹ́ta ló ń fẹ́ jẹ yóò tún ṣe fún un. Ó tún ní nǹkan kan tí wọ́n tún ṣe nísìnyí mo ti gbàgbé kan tó máa ń pè kíní kan stick bíi búrẹ́dì ní báyìí tí wọ́n ti fà báyìí yóò mọ̀ yọ. Èwo tún nù. Wọ́n lára àwọn ìpápátẹ̀ tán jẹ náà ni. So àti donut àti gbogbo ìgbà kan náà bẹ tán ṣe Mickey donut wọ́n rọ mílìkì sínú donut báyìí. Àbí irú nǹkan tá a gbé wá fún alótẹ́ẹ̀lì níjọ́ ní lẹ́kọ̀ọ́ tá a jẹ́. Ìṣe ẹ̀mọ́ kan tán pè é. Ṣé pancake àbí kíní kan náà pè. Gbogbo àwọn nǹkan wọn ṣá obìnrin mi ò dídì lọ kọ́ nítorí ọkọ rẹ̀. àti lọ́rin láti wà. Obìnrin mi ò dídì lọ kọ́ nítorí ọkọ rẹ̀. Bẹ́ẹ̀ náà ni ọkùnrin mi náà tó ń náà lágbèjẹ yìí sọ pé àyàwó òun fẹ́ rán lọ culinary school àbí training catering school pé àlọ́ kọ́ bá ṣe ń ṣe àwọn oúnjẹ yìí kì í ṣe pé o fẹ́ máa fi ṣiṣẹ́ o kó wá máa sè é fún mi nínú ilé kí n máa gbádùn. mìdìmìdì fún. kò máa gbádùn kó máa tóbi kẹ́kẹ̀rẹ̀ máa yọ jáde. Bọ́ọ̀bìnrin ṣe wá ń kọ́ ẹ̀kọ́ bó o ní ṣe dáná fọkọ mi tọkọ ó gbádùn rẹ̀ yìí bẹ́ẹ̀ náà ló gbọ́dọ̀ kọ́kọ́ pé bó o ní ọkọ mi ó ṣe gbádùn mi lórí ibùsùn. Bí ṣe ń kẹ́kọ̀ọ́ pé báwo ni ó ṣe dáná tọkọ gbádùn rẹ̀ bẹ́ẹ̀ náà ni yóò kẹ́kọ̀ọ́ pé tọ̀ báwo ni ọkọ mi ó ṣe gbádùn lórí ibùsùn. Bí ọkùnrin náà bóun náà ṣe ń kọ́kọ́ pé báwo ní ṣe ṣiṣẹ́ irú iṣẹ́ wo ní ṣe ọ̀nà wo ní gbígbà lójọ́ pé
ìyàwó mi ń fẹ́ ilé máa ṣe fún owó máa wọlé a máa bí àbùkátà lé lọ́nà àláàlí láìsí ọ̀nà àrọ́mù bẹ́ẹ̀ náà lòun náà gbọ́dọ̀ kọ́ wípé obìnrin tí mò ń ran kan pé kí n máa gbádùn ẹ̀ lórí ibùsùn yìí báwo lèmi náà ṣe lè tẹ́ ẹ lọ́rùn bákan náà lórí ibùsùn tó yẹ wípé gbogbo àtàbá ti súnmọ́ra wa nínú rẹ̀ ó máa dùn tí ò ní máa ní kọ́nukọ́họ̀ kan sínú pé ó nìkan tó fi pamọ́ sínú lọ́kàn rẹ̀ bá tọkọ bá bèèrè ọ̀kẹ́ bò nínú ẹ̀wọ̀ ẹ sá máa lọ ẹ ṣeun adúpẹ́. kásáde mà. tọkọ ẹ ṣàjáwọ́ báwọn náà gbó ni ó sì sílẹ̀ pé ìyàwó rẹ̀ tó rẹ̀ pé ẹ ṣeun kódà mo gbádùn rẹ̀ kò ṣẹ̀ṣẹ̀ nídìí pé wọ́n ti ń sọ ó ti di lára rẹ̀. ó ti fún ní sáyẹn pé ó ṣe bó ṣe yẹ kó ṣe. sọ àwọn àlámọ̀rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gẹ́gẹ́ bá ṣe máa ń sọ wọ́n máa ń tinú nípa sísọ̀rọ̀ rẹ̀ torí pé kọ́dà ẹlòmíì gan gẹ́gẹ́ bí nǹkan ìwọ̀ bí ìwọ mùsùlùmí kí alódé tẹ̀ ń sọ gba àwọn ọ̀rọ̀ báyìí kí la nídìílé yìí fún. ilé sì ń dàrú. ká fẹ́ra wa ká kan máa bá ti rárá o kò rí bẹ́ẹ̀ o ìgbéyàwó sì ń dàrú. àwọn barista máa ń sọ lọ́pọ̀lọpọ̀ ìgbà pé tẹ́ bá gbé ọkọ àti ìyàwó mi jòkó pàápàá jùlọ àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ márì tí márìjì wọn ò tí ì pẹ́ púpọ̀ àbáwọn míì náà tí márìjì wọn náà ti pẹ́ gan táwọn kan ò dá nǹkan kan mọ̀ tẹ́ bá gbé wọn jòkó tẹ́ wọn láwọn ní problem tẹ́ bá rojọ́ lọ tán rojọ́ bọ̀ ẹ̀ ní rójútu ọ̀rọ̀ gan-an pé ó wá dìgbà tẹ́ bá tó wá sọ fọ́ọ̀kan pé ìwọ bọ́ síta ń bọ̀ wá fún mi ní ìṣẹ́jú kan tẹ́ bá bí pítọ̀. gáràjì ọ̀fà ń bì ni wọ́n ń lọ. gáràjì ọ̀fà ni wọ́n lọ wọ́n sì ná mọ́ ọ̀nà bòde sáájú. ọ̀nà bòde sáájú lẹ́tù lọ́ba. ó wá dìgbà tẹ́ bá tó wá pè kan jòkó pé ọyá ìmọ̀ pé ìyàwó ẹ ti jáde ní sìn bá mi sọ̀rọ̀ kí ni ti ń ṣẹlẹ̀ yóò ṣẹ̀ṣẹ̀ wá jẹ́wọ́ pé ẹ̀wò ọ̀rọ̀ ìbálòpọ̀ ibi tọ́rọ̀ wà ni o. tó bá pé ìyàwó náà pé bá mi sọ̀rọ̀ kí ni ti ń ṣẹlẹ̀ láàrin ọkọ òun náà ṣe jẹ́wọ́ pé ẹ̀wò ọkọ mi compatible. ọ̀rọ̀ ìbálòpọ̀ yìí kò ṣe tó rárá àwọn discussion yẹn àti gbọ́dọ̀ mọ́ ni ló fi fà á tá a fi gbé ètò yìí kalẹ̀ ló fi fà á táwọn barista náà fi kọ̀wé ìgbésọ̀ ìwọ tó bá lè gbọ́ sétí o bá ṣàti múwèé tó bá ti ń kà á tó o sì ń sọ mọ́kọ gbé nǹkan báyìí ni mo kà yín náà wá wò wò so yóò máa wúlò fún yín láàrin ọkọ àti láàrin ìyàwó. Jazakumullah khair. àwọn tá a bá fẹ́ pè sórí ètò lálẹ́ yìí a lè pè sí 08134644877 àbí 09072386975. tá a bá wo tọ́pìkì alákọ̀ọ́kọ́ tá a kọ́kọ́ mú lónìí ọ̀rọ̀ tí sheikh tẹ̀ sọ lórí Salim ibn Abdullah ibn Umar àwọn ọ̀rọ̀ táwa fẹ́ mọ́ gbọ́nu ọ̀rọ̀ àwọn salaf àwọn tí wọ́n tẹ̀lé ànábì pẹ̀lú dáadáa kọ́lọ́n kó ṣàánú wa kó ṣàwọn àwọn ọmọ wa kó so wọ́n lé lóríire nídìí Quran nídìí sunnah ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam inú àwọn ọkọ̀ tá a lè máa sọ náà ní irú ọkọ̀ Salim yìí mẹ́sì tí hadith yẹn gbé wá bá wa ká gbìyànjú ká jẹ́ kó sink general message tó wà níbi hadith yẹn náà ni pé ibi tọ́lọ́run bá dúró sí ibi tí ànábì bá dúró sí bẹ́ẹ̀ náà ni ká máa gbìyànjú ká dúró sí ànábì gan-an ìmọ̀ ìṣojú kòkòrò àti mú òfin Ọlọ́run ọba ṣẹ. wá pé ẹlòmíín ni yóò wò pé ṣebí ẹni yìí ó lówó kó ìyàwó mẹ́wàá jọ bóyá ká fáwọn an exception láyé ń bì yìí níbi ọ̀rọ̀ ayé làwọn èèyàn ti mọ̀ sí irú nǹkan báwọn ó ti bá ti di ọ̀rọ̀ ẹ̀sìn ànábì compromise níbi ráìtì Ọlọ́run so àwọn tá a jẹ́ mùsùlùmí náà a gbọ́dọ̀ mọ compromise so ìyàwó mẹ́rin péré náà ni gbèǹdéke tí Islam fún wa. kì í ṣe mẹ́rin Ọlọ́run wí o mẹ́rin tó wà sọ pé ẹlòmíì àwọn mathematics àgbákò ń bẹ ní eré rẹ̀ yóò wá ní 2 Ọlọ́run ni masna àbí wọ́n sùn láta yóò wá plus ẹ̀ pẹ̀lú 3 subhanallah gbogbo ẹni tí bá ń ṣe irú mathematics tó lè mú yàn wọná straight ni so ká lọ ọmọ bẹ́ẹ̀ so ànábì ni kẹ́ni ẹ kó divorce 6 nínú mẹ́rin so abẹ́ Ọlọ́run bá kó fún alágbọ̀nyé hadisi. Àmín. 09072386975 òun náà nọ́mbà tí ẹ mọ̀ pé wá sí ẹni tí wàá fẹ́ dá sí ètò láti lè 08134644877. níbi sẹ́gmẹ̀ntì ẹlẹ́ẹ̀kejì yìí náà ibi tí Ustaz Abdulsalam tí wọ́n gbé wa lọ náà níbi preface nínú ìwé Garment of Compassion tó jẹ́ bí introductory aspect of the book tá a fi ń ṣàlàyé pé kí ni tó fà á tá a fi kọ ìwé yìí ẹni tó bá mọ nǹkan tá a mọ̀ ó kàn dàbí ọ̀rọ̀ tá a Nábì sallallahu alaihi wasallam law ta'lamuna ma a'lamu àbí aw kama qala
pé ànábì ní tẹ́ ẹ bá mọ nǹkan tí mo mọ̀ ni la dhahiktum qalila qalila wala bakaytum kaseera. ànábì ní ẹ̀rín tẹ́ mọ̀ rín níwọ̀n ni ẹ wà máa sunkún gan. so níbi fíìlì tọ́lọ́ ń fa wa náà sí wàláì ojú ti rí àwọn tí wọ́n sì já àfà tó yẹ pé wọ́n máa ń lọ kó ọ̀rọ̀ lọ́kọláya bá wọn ojú tí wọ́n náà ti rí débi pé ẹ padà máa wò pé àwọn nǹkan báyìí ń ṣẹlẹ̀ tá a bá wá sọ̀rọ̀ nípa rẹ̀ nítọ́jọ́ ni pé Ọlọ́run ó bí wa jọ̀gbìndì alkiyama ẹni tó bá fi ìmọ̀ pamọ́ nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá téèyàn lè ṣẹ̀ nínú ìsìláàmù yìí الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون. so ẹ wò nǹkan tó lágbára ni pé kéèyàn mọ nǹkan kó wọn fi pamọ́ dóò kínní nǹkan tó tini lójú ni tí ẹ pé èèyàn lè má fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ àmọ́ torí àwọn aburú tí ń jáde níbẹ̀ tó yẹ pé ọkọ ń kọ́ ìyàwó ìyàwó ń kọ́kọ́ látàrí rẹ̀ ó sì jẹ́ pé nǹkan tá a lè kọ́ ni tá a lè mọ̀ ni la fi ní àní dákẹ́ alhamdulilayi Ọlọ́run sì ní kí àwọn ìwé yìí ká máa ṣe àǹfààní fún wa àbí Ọlọ́run ọba kí ó ṣe ẹnìkọ̀ọ̀kan wa ní ẹ̀san olóore láyé àti ní ọjọ́ ìgbéǹde alkiyama. Now Ustaz Abdulsalam Aladudu nínú àwọn ọ̀rọ̀ tí ń jẹyọ látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwa mùsùlùmí lónìí nípa ọ̀rọ̀ ìdílé àti nípa n tó ní ṣe pẹ̀lú ìbálòpọ̀ yìí ẹni pé ṣé nǹkan kan wà níbẹ̀ tó burú nínú pé ká rí àwọn obìnrin tí wọ́n kóra wọn jọ sínú gúrùpù títí wọn tí wọ́n tó yẹ pé nǹkan tí wọ́n máa sọ̀rọ̀ lé lérí náà ni ọ̀rọ̀ ìbálòpọ̀ bí wọ́n ṣe improve láti please ọkọ wọn nínú bedroom káwọn ọkùnrin náà ní tiwọn ìjẹ́ nǹkan kan burú nínú eléyìí. Jazakumullahu khairan kò sí nǹkan kan tó burú nínú tí wọ́n sọ so ọkùnrin máa kọ́ ọkùnrin obìnrin máa kọ́ obìnrin. kọ́ mọ́ jẹ́ pé mixture. kò gbọ́dọ̀ jẹ́ mixture torí látara bẹ̀ náà ni fìtínà ti ṣẹlẹ̀ nígbà tá a bá ní kó ọkùnrin kó lọ máa kọ́ àwọn obìnrin àbí tá a sọ pé kí obìnrin kó lọ máa kọ́ àwọn ọkùnrin gẹ́gẹ́ bí àpẹẹrẹ wàhálà ó ṣẹlẹ̀ báwọn kò sí bí wàhálà ó ṣe ní ṣẹlẹ̀ àmọ́ ọkùnrin yóò kọ́ ọkùnrin láàrin ara wọn obìnrin yóò kọ́ obìnrin láàrin ara wọn so tóbìnrin bá wọn kọ́ obìnrin gẹ́gẹ́ bí àpẹẹrẹ wọ́n gbọ́dọ̀ kọ́ra wọn lọ́nà tí Ọlọ́run bá lékè ọlá fọwọ́ sí tánàbí sallallahu alaihi wasallam náà sì fọwọ́ sí gẹ́gẹ́ bá náà ṣe ṣàlàyé rẹ̀ pé àwọn nǹkan míì bẹ̀rẹ̀ kan jẹ́ pé àlámọ́lẹ̀ akàn ara ń sọ ibi ìyá àlè là nǹkan mọ́lẹ̀ tó bẹ́ẹ̀ àkọ́kọ́ náà níbi ibi ìyá àlè là nǹkan mọ́lẹ̀ kódà bí yàn bá tún wá déta náà ó tún ní límìtì téèyàn lè sọ náà látàrí pé ìmọ̀ tijú nínú ẹ̀sìn wàyí náà ló wà èyàn kan la ẹnu fi sọ gbogbo ọ̀rọ̀ ìta náà láti ẹ̀wà yìí ìta náà la wà yìí náà so èyàn kan la ẹnu fi sọ gbogbo ẹnu sọ so táwọn obìnrin bá kọ àwọn ọjọ́ tán bá ń dára wọn lẹ́kọ̀ọ́ ní òpá àwọn nǹkan báwọn wọ́n free láti discuss láàrin ara wọn ẹlòmíín náà tó bá níbi tó fẹ́ béèrè wọn náà free láti béèrè àmọ́ kí wọ́n á ṣọ́ra níbi àwa ń tú àṣírí ọkọ ara wọn síta that's the lára nǹkan tí máa ń jẹyọ àwọn limitations àwọn limitations tó wà níbẹ̀ nìyẹn lára àwọn nǹkan tí máa ń jẹyọ níbẹ̀ ni there are ways tó fi lè ṣàlàyé there are ways tóbìnrin fi lè ṣàlàyé fáwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ pé ntẹ́lẹ̀ ṣe ni láì ní sọ pé n tí mo máa ṣe fọ́kọ mi ni. àbí kó tiẹ̀ sọ pé àgbọ́pọ̀ nǹkan báyìí ó máa wà effective tẹ bá ṣe nǹkan báyìí náà ó wà effective tẹ bá ṣe báyìí náà àwọn ọkùnrin máa ń láìkì rẹ̀ lára àwọn tán so kì í ṣe pé yóò wá personalize ẹ̀ fúnra rẹ̀ àbóbìnrin mi náà wá òun náà wá personalize ẹ̀ máa débi pẹ́ lómi náà àmọ́ wò pé ó dà pé ọkọ lágbájá ó fẹ́ kájú òṣùwọ̀n ju ọkọ tàmẹ́dọ̀ lọ ṣé wàá rí níta tí a máa fojú nǹkan mi wò yàtọ̀ sójú tẹ́ kó máa fi wò. àbọ̀kọ àti àwọn ọkùnrin náà àwọn náà gbọ́dọ̀ mọ tú àṣírí tiwọn náà. ìyàwó tiwọn náà pé ìyàwó mi ẹ̀kọ́dà so ọkùnrin míì náà ó máa fi. yọ àrẹ́lẹ̀ àyọ̀ mọ́ á wò pé àṣẹlẹ̀ àìgbóná tó báyìí. yóò kàn bó ra ni o tẹ bá gbọ́n tọkọ ẹni máa kì í ṣe nǹkan tó dáa fìtínà ńláńlá nù. àkọ́kọ́ nu ẹlẹ́kejì ń bẹ náà ni wípé tó bá jẹ́ àkíyèsábà ṣẹlẹ̀ láàrin ọkùnrin sọ́kùnrin àmọ́ ń máa ń ṣẹlẹ̀ láàrin ọkùnrin sóbìnrin àti obìnrin sí obìnrin látọ̀ pé ọkùnrin gbọ́dọ̀ mọ́ ọlọ́pọ̀ àwọn obìnrin bẹ́ẹ̀ náà lóbìnrin láàrin ara wọn náà kan limited so obìnrin míì látàrí pé ó ti free jù kódà yóò sì máa send picture ara rẹ̀ sóbìnrin ẹgbẹ́ rẹ̀ náà
náà fìtínà nínú àwọn fìtínà tá a fẹ́ ká ṣọ́ra fún tá a fẹ́ jí kọ́ obìnrin ṣọ́ra fún nìyẹn tí nǹkan bá ń ṣe ọ́ lágọ̀ọ́ ara rẹ ó gbọ́ hospital lọ ni kódà tó bá yẹ pé nípa ọ̀rọ̀ ìbálòpọ̀ ó gbọ́ hospital ó gba hospital lọ rí nǹkan ń ṣe ọ́ lágọ̀ọ́ ara kì í ṣe pé wàá síra rẹ lẹ̀ fún ẹni tó jọ níbẹ̀ particular ẹ má expose ara yín so ká kíyèsára. jazakumullah khair ibi náà ládùú sí pẹ̀lú ògo Ọlọ́run bá ní òní subhanakallahumma hamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.